Ọlọ́run ló lágbára, lórúkọ Jésù ni mo pàṣẹ. Ogun ayé mi máa jáde lọ, ogun ayé ò lè borí ogun ọ̀run. Ọlọ́run ló lágbára, lórúkọ Jésù ni mo pàṣẹ. Wípé ogun ayé mi máa jáde lọ, ó ní Jésù yóò jọba aráyé ẹ̀. Ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé, Jésù yóò jọba ní gbogbo àgbáyé. Ẹ múra láti pàdé rẹ̀, Jésù yóò jọba aráyé ẹ̀ yọ̀. Ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé, Jésù yóò jọba ní gbogbo àgbáyé. Ẹ múra láti pàdé rẹ̀. People dey ask me say, wetin dey make me smile? I come to tell them say, na Jesus dey make me smile. People dey ask me say, wetin dey make me smile? I come to tell them say, kúlé o, ẹ káàsán o, ẹ káàárọ̀ o, ẹ káalẹ́ o, ẹ kú òru o, ẹ kú ìdájí o, ẹ kú gbogbo àsìkò tí mo bá bá yín níbi tẹ́ tí ń wò wá káàkiri àgbáńlá ayé láti Ìbàdàn rédíò nìbàdàn house lókè àrẹ̀mọ ibẹ̀ náà ni a ti ń ké sí yín, ibẹ̀ náà la ti ń kí yín, ibẹ̀ náà la ti ń kàn sí yín, ibẹ̀ náà la ti ń ṣe yín ní pẹ̀lẹ́. Ṣé dáadáa ni mo bá yín nítorí pé dáadáa lèmi náà débí. Ọkọ ń kọ́, ọmọ ń kọ́, aya ń kọ́, ilé ń kọ́, bó o ní ìletò síletò ń kọ́. Mo wá ń kí yín lórúkọ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Abdulrasheed Àkànmú Ládọjà Àrùsà 1. Bẹ́ẹ̀ náà ni mò ń kí yín lórúkọ ọ̀gá wa pátápátá, ààrẹ atúnlùṣe Barrister Sulaimon Ajeniyi Ajewọlé ọmọ alu ṣẹ̀kẹ̀rẹ̀ málu ti ṣẹ́. Bákan náà ni mo tún kí yín lórúkọ ọ̀gá mi dáadáa Ààrẹ Kọ́lá Olómìdé. Mo ń kí yín lórúkọ Samuel Akíntọ̀míwá. Mo ń kí yín lórúkọ ẹni tó jẹ́ pé kò mọ̀jú kó máa fẹ́ báwa obìnrin jowú lọ. Wá bá ti ń pé obìnrin ni wá lóun náà mọ̀ ní ọkùnrin ni mí. Mo ń kí yín lórúkọ Bàdó Òòṣà tó ń jẹ́ kẹ́ máa rí mi wò, tó ń jẹ́ kẹ́ máa gbọ́ ohùn mi kètèkètè. Orúkọ tèmi náà ni Fèyíṣètàn Hamza, olóòtú àti atọ́kùn ètò obìnrin ni mí. Tí mo bá ṣe máa ń ṣe ọ̀rọ̀ tó jọ mọ́
ọ̀rọ̀ obìnrin náà ni ẹ ti mọ̀ pé ẹ wò kò ń ṣe pé kàrámọ̀ tó bá dẹ̀ yẹ pé ká fi kàrámọ̀ náà kun ara àjà lẹ́yìn wá ẹ mọ̀ pé láìsí obìnrin kò má sílùú láìsí obìnrin kò sílé wàláì láìsí obìnrin kò síletò láìsí obìnrin kò sáwùjọ láìsí obìnrin ẹgbẹ́ àwùjọ òkun tó ẹgbẹ́ náà òkun tó mo máa ń sọ pé kò ń ṣe pé ètò obìnrin wà láti ṣe takàngbọ̀n pẹ̀lú àwọn ọkùnrin rárá o gbogbo nǹkan tá a bá ṣe a fẹ́ fi kún ìtẹ́yìn náà ń ṣe ni nítorí pé níbi kí takọ àtabo bá wà tá a bá rí akọ tó ń ṣe dáadáa a gbọ́dọ̀ lè rí obìnrin tí ó máa kún lọ́wọ́ tá a bá wá rí obìnrin tó fẹ́ ṣe dáadáa lápá bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ rí ọkùnrin tó yẹ pé ìran tó ní kóun náà ṣe kíni kó nífẹ̀ẹ́ sí ìran yẹn ká fi ọwọ́ wẹwọ́ òní ọwọ́ ṣe mọ́ nǹkan tí ètò obìnrin ni mí tó wà fún ni pé ká fi ṣàwárí ara wa ká fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká fi ohùn pọ̀ ká fi béèrè fún nǹkan tó bá jẹ́ títí wa ká pẹnu pọ̀ ká jọ sọ pé rárá ẹ má dá ẹyẹ sí obìnrin lápá bí lápá bẹ̀yẹn ká tún fi ṣíra wa létí gẹ́gẹ́ bí obìnrin ọ̀nà wo làá tọ̀ ọ̀nà wo làá gbà tá a fi jẹ́ obìnrin tó ṣe kíni tó ṣe mú yangàn láwùjọ tó ṣe mú yangàn níbikíbi nǹkan tá a bá dé ṣe rí pé àbá tìjà wá ẹ fẹ̀yìntì ẹ wá nǹkan fìdílé ẹ ṣe kíni ẹ darapọ̀ kájọ ṣe kíni kájọ ṣe ètò tó nítorí pé àwọn míì tún ti ṣe kíni ó tún ti bọ́ sódò ó ti gbé kíni ó gbé ẹja tó ní ńlá nítorí pé kíni àlejò mi tè ní wọn iṣẹ́ rí ibi tí wọ́n ti ẹ̀dì mú ẹ̀ka tó lágbára ni ẹ̀ka tó lágbára nítorí pé tá a bá ń sọ̀rọ̀ pé àwùjọ rí bákan àwùjọ là ń wò inú ilé ló ti bẹ̀rẹ̀ ẹ̀ ń sọ pé wọ́n lámùkún ẹrù ẹ wọ olókèlè ń wo ẹ̀wù sàlẹ̀ ni inú ilé in tó bá ń ṣẹlẹ̀ nínú ilé náà ni ó ṣe kíni ni ó tàn déta o ní ó tàn dáwùjọ ni ó tàn káàkiri àgbáńlá ayé tí nǹkan tó ń jáde nínú ilé tí ò bá ti ṣe dáadáa tó bá padà déta yóò mẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n kí wá là ń pè nínú ilé kò ń ṣe pé ilé pé akọ́lé agbé bíríkì kalẹ̀ agbé kìíní rárá o ilé marriage home kí ni nǹkan tí láti inú ilé kí ni nǹkan tá à ń jù síta torí pé nǹkan tá a bá jù síta òun ni ó sọ bí àwùjọ wa bí ó ṣe rí mò ń bọ̀ náà. Ara ẹwà ẹlẹ́dàá mo dúpẹ́, kò sáṣìṣe níṣẹ̀dá mi ẹ bá mi yọ̀. Obìnrin ni mí, èmi obìnrin, ọlá mi pé, mo dúpẹ́ orí tó dá mi lábọ̀, máa rìn máa ṣòdì ẹni ẹgbẹ́, máa tún ṣapá gẹ́gẹ́, èmi lolùrànlọ́wọ́ ọkọ, èmi lolùtọ́jú ayé, èmi lẹ́gẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni obìnrin ni mí mo pé lọ́lá gbogbo wa náà la pé lọ́lá torí pé ẹ̀dá tó dáa ní Elédùà ló dìdí dá obìnrin nítorí pé iṣẹ́ tó ṣe kíni iṣẹ́ tó rán wa ó pọ̀ ó dá wa pé ó dá wa ní ọ̀nà ọ̀tọ̀ ọ̀nà tó yàtọ̀ ẹ jẹ́ máa ṣe àfihàn àlejò mi wọ́n ní téèyàn ò bá mọ ibi tó ti ń bọ̀ ó ṣeé ṣe kó má mọ ibi tó ń lọ à á gbé láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tó fi dé ta náà ni àlejò mi tí mò ń sọ àlejò mi náà ni abilékọ Saidat olórí ajé olóore ẹ káàbọ̀ sí ìhà yín nílé Ìbàdàn ọmọ Ìbàdàn ló wálé. ọmọ wálé ni ọmọ wálé ibo la ti bí yín náà. Òkè Pàdé. Ọlọ́run yọ yín mo rò pé ẹ sọ pé Bódìjà àbí ẹ sọ pé oríṣiríṣi àwọn ọmọ Ìbàdàn mo ti parí àìbó lẹ́yìn àbódìjà kìíní máa ní Bódìjà. Òkè Pàdé lẹ́gbẹ̀ẹ́ Òkè Sẹ́ni nítòsí Olóṣogbo tí ò jìnnà sóòpó rárá. Ilé ni wọ́n bí mi sí ibẹ̀ mo gbé dàgbà. ẹ̀mọ́lé ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ wo
bẹ́ẹ̀ ṣe kékeré bẹ́ẹ̀ ṣe lọ léèwé kó tó débi tá ìdè kákan sáré wò péréte ká tó lọ bí tá à ń lọ gan. wọ́n kàn ṣáàbí wa náà ni àṣàbára wa pé wọ́n bí wa wọ́n ṣáàbí wa rẹ̀ bára wa pé àtìlájú báyìí mo lajú sáà. àwọn ọmọ mi ń kọ́. kọ́lọ̀ ń fọ̀rọ̀ kẹ́. Ọlọ́run bá wa dẹ̀lẹ̀ fún wọn. kọ́lọ̀ ń dẹ̀lẹ̀ fún bàbá náà. Ọlọ́run bá wa dẹ̀lẹ̀ fáwọn méjèèjì agbábọ̀ ẹni mi ò mọ̀ kọ́ ọ̀run. So wọ́n bí mi ságbolé ajé lókè pàtì ní Ìbàdàn. Bàbá imam lórí ajé ló bí mi. Nígbà tán dẹ̀ bí wa àdàgbà díẹ̀ kọ́kọ́ lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Nawarudin primary school Ìnálẹ́ndé lókè àgàlà ẹsẹ̀ la mọ̀ fi rìn àti gbàgbọ́gbàgbọ́. ẹ ti délé ìwé. àbàrà wa ń bẹ̀ nígbà tá a ṣe tán bẹ̀ yẹn mo lọ sí àwọn Islam grammar school ẹlẹ́ẹ̀lẹ́ Ìbàdàn. Nígbà tá a tún kú láti ṣé kò wá jìnnà síra wọn láti náà lè dé sí Ẹlẹ́yẹlé. ní choice iṣẹ́ rí ní family wa a ní what is called trend bí táwọn ẹ̀gbọ́n yẹn bá lọ. ó ṣèbí náà rí ẹ wá kó tó ṣe é rí ó ṣe bí rí. tí ọgbà àwọn ẹ̀gbọ́n mi wọ́n tò báyìí lọ sáwọn Islam mi náà tó àwọn àbúrò náà tó tẹ̀lé mi bá a ṣe lọ kò sí ní tó kàn wọ́n pẹ̀lú ó wọ mọ́tò rìn díẹ̀ lè dùgbẹ̀ ó wọ mọ́tò láti bẹ̀rẹ̀ ṣe gbẹ̀ bá a ṣe lọ nìyẹn wọ́n tó àbí àwọn skul tó súnmọ́ pọ̀ Mọ́kọ́lá wà Òkè Àdó wà. torí tí ìbá ṣe pé èèyàn fẹ́ràn iléèwé yẹn àwọn Islam yẹn wọ́n mọ dáàdi yín níléèwé wọn tó fi jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo yín lọ. torí ó jẹ́ kí n rántí primary school tèmi náà lọ ní gbogbo wa ibẹ̀ la lọ. family school rẹ̀ tá a bá lọ reunion gan each set ni mo ti máa ń ní oríṣiríṣi àwọn ẹ̀gbọ́n ìbárẹ̀gbọ́n bí màrẹ̀gbọ́n ó ti dàbí normal thing ṣá. so gbàtà kúrò ń bẹ́ẹ̀ pé ó yẹ ká tún ṣe díẹ̀ sí i wá sá kúrò nílé mo sá lọ sí Abẹ́òkúta nígbà tá admission tètè pọ̀ sí. lọ́dọ̀ ta ni. mo sá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi tó bí mi lé ìyẹn ti wà ní ọkọ̀ ń gbà yẹn gbogbo àwọn ẹgbẹ́ wa ti ń lọ skul wọn ti ń lọ skul ojú ti ń tìyàn láti ìgbà ó mà ti ń pẹ́ lé. àwọn bá ló mọ̀wé ni kí ló wá ṣe ń ṣe báyìí àbí kò fẹ́ kàwé tí owó pápá àpàwé sá lọ́dọ̀ ẹ̀gbọ́n mi nìyẹn bẹ́ẹ̀ ni mo wá gbàdé Federal University of Agriculture Abẹ́òkúta lo UNAB lèmi lọ FUNAB nẹ́sìn. ó ti paṣọdà. ó ti paṣọdà ibẹ̀ láti ṣe home science and management tí mo specialize ní child development and family studies. nígbà náà ṣe ẹ dédé mú pé ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ nù àbí tí wọ́n fún yín. kò kí ń ṣe nǹkan tán fún mi kò rántí pé lọ́dún náà lọ́hùn pé option méjì ló wà nutrition and dietetics or home science. fúnra mi mo home science and the reason ìgbà yẹn tí mo ṣe home science ni pé mo like aṣọ ríran. mo ti ń kọ díẹ̀ wọ́n dẹ̀ ti sọ fún mi àwọn ìmọ̀ kan máa fún yín ní information irú nǹkan tó wà nínú course pé àwọn bá ń bẹ̀ wọ́n máa ń kọ́ bá ṣe ránṣọ wọ́n máa ń ṣe kí bàtà padà wá dé àárín gbùngbùn iṣẹ́ mo wá yà padà. kí ló dé tẹ̀yà ó fẹ́ ó le díẹ̀. kò le rárá mo bóyá kí n sọ ṣá mo realize pé kò wọ́ọ̀tì tó yẹ kí n ní certificate rẹ lórí ibẹ̀ yẹn. mo believe pé mo ti kọ́ ní practical aspect nípìnlẹ̀ nígbà tí èèyàn ń ṣe nǹkan ẹyọ kan lọ́nà méjì kí n tún táàpù lára. ó bá làákà ẹ̀ mú. àdìgbà táwọn olùkọ́ wa ń gbà yẹn máa ń kọ́ wa máa ń sọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ bí lè ṣe ní láti tó along the line máa fi dé 200 level mo ti ń fall in love pẹ̀lú marriage marital life pé ó yẹ kí lè dùn ó yẹ kí lè tó ó yẹ kí less of ọmọ tí ò lóbi one time and all that. tó jẹ́ dídí gbẹ̀yìn wa ohun gangan náà. so jẹ́ àkókò jẹ́ kí certificate wa kó kárí eléyìí kí practical tí a ti mú láti lé kóun kárí tailor. so tó padà jẹ́ kí n mú child development and family studies nìyẹn. ẹ ṣe ẹ kú ohun. a wá rí ọ̀rọ̀ ìgbéyàwó ó mọ̀ rí bákan ó mọ̀ sapá kan jà mọ́ àwọn èèyàn ó dùn ó dáa kódà mo máa ń encourage àwọn èèyàn pé àmọ́ a rí nísìn pé àwọn èèyàn wà obìnrin ni mí àwọn èèyàn wà á kàn jáde á wà á sọ pé mo ti túká o á máa celebrate ẹ̀yin tẹ́ ẹ wà nídìí pé lè ò gbọ́dọ̀ dàrú kí lẹ̀ ń wò ẹ̀yin àtàwọn àjọ yín.
táwọn wò. Ó yẹ ká bí yín ṣe bí n tẹ́ dídí lọ gba sàtífíkẹ́ẹ̀tì lé lórí nù. ẹjọ́ pọ̀ ńlẹ̀. ẹ rò díẹ̀ lé ni o. ẹ ti mo sọ pé ẹjọ́ pé tẹ̀ bá jókòó nísìn téèyàn mẹ́wàá gbẹ́jọ́ wá bẹ́ẹ̀ni tẹ̀ bá ilé ìyanjú ẹ̀ tẹ̀ bá tọ̀ yanjú ẹ̀ dídájì ó yẹ ìyẹn padà wá ẹ̀yẹn ṣe kinní kan ẹ̀yẹn ṣe kinní kan ẹlòmíì bó ṣe lọ yẹn ẹ̀ ní rí mọ́ wọn ò ní padà wá mọ́. ẹlòmíì ò ní wá mọ́ ẹlòmíì ìdẹ̀lélẹ̀ kò ń ṣe pé kò ń kó padà wá mọ́ in tó ń bá kú ó pọ̀ ju ohun tó lè ṣàlàyé fún èèyàn lọ so kó tiẹ̀ wá bá yín ó wá sọ̀rọ̀ gan kò ń ṣe pé gbogbo ohun tó ń ṣe ló lè sọ that is another thing pẹ̀ even tá a bá wo ẹ̀sìn gan ẹ̀sìn ò fara mọ́ ìkọ̀sílẹ̀ kò rí lè nífẹ̀ẹ́ sí ìkọ̀sílẹ̀ méjèèjì bẹ́ẹ̀ ni kò nífẹ̀ẹ́ sí ìkọ̀sílẹ̀ àmọ́ tí ìkọ̀sílẹ̀ bá ti jẹ́ pé òun ni ó fi òpin sí nǹkan tó lè la ẹ̀mí lọ unnecessary mi ò sọpọ́ọ̀tì ìkọ̀sílẹ̀ àmọ́ àwọn kan irú ìgbésí ayé tí wọ́n ń gbé nínú ìgbéyàwó wọn tí wọn bá fira wọn lẹ̀ nìkan lè kú fẹ́ nìkan. àwọn ò sì ní fẹ́ bẹ́ẹ̀ fẹ́kẹ́ nìkan kan kú. We want people to live to tell their stories. So if living that place will be the best for you to tell your story ó máa ń bẹ̀tà bò kó tó débẹ̀ yẹn àwọn ìgbìyànjú kan ti gbọ́dọ̀ kọ́kọ́ ṣáájú irú ìgbìyànjú tó gbọ́dọ̀ kọ́kọ́ ṣáájú ni pé irú ta ló fẹ́ ta ni ìwọ náà tó ń complain ẹlòmíì ó wà fortunate láti má marry right ó wà fortunate láti má marry right so irú ẹni yẹn tí gbìyànjú yẹn bá lọ tán tó bá lọ tán ló lè padà dúró síbẹ̀ yẹn tán lòun ká kàn sọ pé kádàrá ti kù téèyàn bá ti lè marry right from the beginning àti remain in that marriage are difficult kan. ẹ jẹ́ mi ṣé ìgbéyàwó marriage ẹ̀yin gẹ́gẹ́ tó bíi pé nǹkan tẹ́ ẹ lọ kọ́ nílé ẹ̀kọ́ òun ni bí ìgbé papọ̀ àlàáfíà tí ó ṣe wà àti bẹ́ẹ̀ ṣe lè gbà àwọn èèyàn níyànjú láti gbé ìgbé àlàáfíà ṣé manual wà fún ìgbéyàwó. manual sì fún ìgbéyàwó in tó work fún yín lè má work fún mi. òun ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí pé kéèyàn marry right nínú ilé yín ó lè jẹ́ dájú ló ń dáná oúnjẹ nínú ilé tèmi ó lè jọkọ tèmi ló ń jókòó sí tẹlifíṣàn tèmi ń gbóúnjẹ fún nínú ilé ibòmí ó lè jọ ọmọ ló ń dáná fún ọkọ àtìyàwó tí wọ́n sì rí nǹkan tó rọǹgì bẹ́ẹ̀ ìjọ tèmi bá wá wò wípé nítorí pé dájú yín ni ó ń dáná fún yín ọkọ tèmi náà gbọ́dọ̀ dáná fún mi. tí mo ṣàyè àyọjú náà wà nílé yín mo ti ń fàjọgbọ̀n tí ò yẹ kí n fà ní tí ò kàn mí ni mo dá sí yẹn so kò sí manual for marriage what works for you continue doing it èyí tó bá ṣiṣẹ́ fún mi jẹ́ ọ̀rá máa ṣe tèmi lọ and the best thing téèyàn lè fi jọ gbé tó jẹ́ ká sọ pé foundation of everything in marriage aside from love is very very important because Yorùbá ní ẹni téèyàn bá nífẹ̀ẹ́ lọ́mọ rẹ̀ ń wọ́n ni bẹ́ẹ̀ni tó bá nífẹ̀ẹ́ èèyàn ìwọ̀n bá ní wàá ṣọ́ àléébù ẹ̀ mọ́ tó bá nífẹ̀ẹ́ èèyàn gbogbo wa lè yan ni wàá máa ṣe mistake but tó bá nífẹ̀ẹ́ ìwọ̀n bá ń wàá ṣọ́ mistake yẹn máa ṣọ́ àléébù ẹ̀ yẹn ni ó jẹ́ kó máa manage màmá gbójú díẹ̀díẹ̀ ẹ get but aside from that love ṣe rí ọ̀rọ̀ sísọ nínú marriage kò sí nǹkan tó important tó. ó kópa tó communication mi mo fẹ́ sọ nínú bẹ́ẹ̀ni ó kó ipa tó pọ̀ nítorí ọ̀pọ̀ ìgbà àwọn nǹkan tó máa ń bí àwọn ọ̀rọ̀ yẹn ni àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí a kì í tú iṣu dé ìsàlẹ̀ kòkò pé a ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ padà kàkà tó yẹ ká fi padà sí nǹkan tó fà á ká àdírẹ́sì ẹ̀ pé kíní báyìí tó ṣe á kàn pé a ti ń sọ̀rọ̀ náà nìyẹn. kò dẹ̀ tán lẹ́nu mi ẹ̀. kò tán lẹ́nu yẹn. nǹkan kínkínní ló máa ṣẹlẹ̀ ńjọ́ mi ìta wa padà sí ètò yẹ kó ti sọ́n 3 years ago. ìgbà míì àwọn ọkùnrin máa ń rí bíi nagging wọ́n á ní ó máa ń nagging ó máa ń nag. Mọ̀ pé tí obìnrin bá ní nǹkan lọ́kàn tó bá fẹ́ sọ ẹ jẹ́ kó ẹ̀dá tọ́lọ́ ń dá wa ẹ jẹ́ àwí o àwí kò ó gbọ́dọ̀ wí. òun ni ó máa jẹ́ kí oró yẹn kó tán lẹ́nu kó tú jáde ṣùgbọ́n ọkùnrin mi á kàn pé ó ti bẹ̀rẹ̀ nagging jẹ́ kí n jáde ṣẹ́gbọ́n nǹkan tó ń sọ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ó kó ipa tó pọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀ àwa lọ́lọ́ ọ̀rọ̀ sísọ àwa lọ́lọ́ fi ràn wá owó Adamic nature wa ni ẹ jẹ́ àwí. ẹ ká sọ àtẹnumọ́ ni ọ̀dà at least kéèyàn sọ nǹkan tó bá ń bí inú àti nǹkan tó ń fà tó fi ń hùwà tó ń hù káde ayọ̀ ní out. nínú àwọn tí wọ́n wá máa ń mú ẹjọ́ wájú ṣáwa lápọ̀ ní àbáwọn. ẹ mọ̀
ẹ mọ̀ pé obìnrin ni ẹ̀yin lẹ sọ pé a máa ń sọ̀rọ̀ obìnrin ò rárá gba nǹkan sí lọ títí fẹ́ bá ẹnìkan sọ̀rọ̀ kó ṣáà tiẹ̀ sọ̀rọ̀ ọkùnrin lè kàn máa gbin ó dijọ́ kan tí ò bá lè tèkẹ́ àwọn àdàgbò ẹ̀rù so ó easy fóbìnrin láti kẹjọ wá ju ọkùnrin lọ. ó jẹ́ pé majority ìgbà tó bá ń kẹjọ wá ń gbà mí náà lè jáwọn náà nà jẹ̀bi. bẹ́ẹ̀ ni kó o kọ́kọ́ mẹ́jọ wò mú ọ pé kò túmọ̀ pé wọ́n ló jàre rárá o. at least ẹ fún láyè kó sọ̀rọ̀ that is another thing tí àwa náà máa ń ṣe especially bí àárín àwa Yorùbá wa yìí máa believe pé tóbìnrin bá ń pass through nǹkan ní ọkọ kó má sọ jáde ìyáálé ọkọ ni èmi ìyá rẹ náà jẹ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ táwọn ìyá wá rí ẹ̀gbọ́n bàbá rẹ kan náà tó ṣe kí n náà ṣe ó ṣe jù bẹ́ẹ̀ lọ. wọ́n ṣàfẹ́ kó work by fire by force. no it shouldn't be by fire by force. ẹ jẹ́ kó sọ tó ń dùn. bẹ́ẹ̀ni. tó bá sọ jáde tí ò bá ń ṣe nǹkan tó ní ìtumọ̀ ẹ̀yin lẹ́wàá pé jókòó pé àwọn ṣe nǹkan tó ní tó báyìí tó bá rìn báyìí tó bá rìn báyìí tó bá rìn báyìí á tún rọrùn jù báyìí lọ. wọn kéèyàn bá bá yín pé àti rèé mo fẹ́ sọ pé ntẹ́mi náà rí ju tiẹ̀ lọ ntẹ́mi náà rí ju tiẹ̀ lọ ẹ̀ ń jẹ́ kó máa bottle up oríṣiríṣi nǹkan ó dẹ̀ máa ń fa èròkèrò depression mental health issue oríṣiríṣi nǹkan ló lè tà ti bíi pé nǹkan ń dùn yàn ẹ̀ jẹ́ kó sọ jáde. kó sọ jáde bẹ́ẹ̀ ni lọ́pọ̀ ìgbà mo rí bíi pé àwa obìnrin ayé òde òní bóyá wọ́n máa ń fẹ́ blackmail wa pé à ní sùúrù àwọn ìyá àtàná ní sùúrù máa pé ayé ìgbà àwọn ìyá àtàná kò sí social media débi pé wọ́n máa ti máa gossip máa rojọ́ ṣé tòótọ́ là ní sùúrù ni àbí wọ́n kàn gaslight pé wọ́n fẹ́ jẹ́ kó dàbí pé wọ́n ṣàfẹ́ pajá lórúkọ burúkú kàn lè kàn mọ́lẹ̀. kàn lè rí bẹ́ẹ̀ tó bá láàánú sùúrù wọ́n ṣe ojú tán fi wò ni àwọn ìyá àtàná tán náà ní sùúrù sáwọn bá wọn gbégbà yẹn. kò yé mi o kò yé mi rárá o. orí tí àwọn ìyá àtàná yẹn náà pass through a lot ẹlòmíì inú wọn ọkọ bíi mẹ́ta ló fẹ́. bẹ́ẹ̀ ni tẹ̀má tó máa lọ báyìí tó máa lọ báyìí tá a tún wá tún padà wá síbi tí ó tún ti kọ́kọ́ lọ. tó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni. nínú life táwọn yẹn ń gbégbà yẹn bọ́ wọn rí tó rọ̀ǹgì inú kan pààrọ̀ ọkọ wọn rí tó rọ̀ǹgì inú kan wọ́n fẹ́ yàwó 15 bí life tí wọ́n ṣe rí nìyẹn bóyá yẹn làwọn èèyàn ṣe rò pé wọ́n ní sùúrù ojú tí wá ti là ń sìn ojú wá ti là oríṣiríṣi nǹkan láti rí ọmọ àyà ni báyìí oríṣiríṣi nǹkan láti rí so ìyẹn ló máa fà á tí a fò pé mi ò rájì àti kúrò láti lè lágbájá sí lè lágbájá ibi tí mo wà yìí náà ni mo wà ní tí ò bá dẹ̀ tẹ́mi lọ́rùn màá tì sọ pé ẹ mọ́ gbélé ìwà mọ́ ń jọ mi kì í ṣe pé èèyàn ò ní sùúrù ohun wa ló ti là kọjá ohun àwọn òbí wa. ó ti dáwà kan tá a bá kàn rán ṣàlàyé ohun wa máa ń fẹ́ gbé sókè díẹ̀ àwọn àáfúgbó pé báyìí kò hùn mí gbé sókè kì í ṣe pé mo fẹ́ jà o mi ń jà mo kàn ṣàlàyé ní kò ń ṣe pójú ti wá kò ń ṣe para wa ò balẹ̀ àwa náà ní sùúrù. oríṣiríṣi nǹkan àwọn tọ́rọ̀ ò bá yé ń gbà mí nígbà kan lórí móhùnmáwòrán kan mo ṣètò nípa ọ̀rọ̀ báyìí náà ni ẹni tó máa ń ṣètò lẹ́yìn mi wá jẹ́ pásítọ̀ ìgbà tán ṣe tán náà wá pè mí pé kí ni pé mò ń encourage divorce kí ni kan kí ló rẹ̀ mo á jókòó mo ní ṣe mọ̀ pé pásítọ̀ lẹ́yìn èmi wò from social angle nígbà tí tó bá gba lójúlé ni instead tó máa fi pa. mo ti mi ní dárúkọ ọmọbìnrin yẹn mo orí social media ni mo ti rí fọ́nrán yẹn bí ọdún bíi 3-4 sẹ́yìn ọkọ ẹ̀ àwọn èèyàn tó wà ládùúgbò jẹ́rìí pé ọkọ ẹ̀ ti máa ń nà lóòótọ́ ìjọ tó máa gàgà sọ pé kóun halẹ̀ tó mú ọ̀bẹ ó máa bá ó máa kú ó máa lọ sẹ́wọ̀n ṣáwọn nǹkan tá a fẹ́ nìyẹn àwọn nǹkan tá a fẹ́ kọ́ yẹn lóòótọ́ a fẹ́ kí ọkùnrin àti obìnrin kọjọ gbé papọ̀ kọjọ ṣèyá àwọn àyè àti bàbá àwọn ọmọ wọn ṣùgbọ́n a fẹ́ irú ìtàn bẹ́ẹ̀ yẹn tó yẹ pé a máa traumatize àwọn ọmọ lọ́jọ́ àbí tá a máa haunt àwọn ọmọ lọ́jọ́ iwájú tá a máa ní ṣebí yẹ́ ẹ̀ ló pa dáàdì wọn gbogbo èèyàn tó wà ládùúgbò náà lọ́jọ́ náà ń jẹ́rìí sí pé rárá pé ọmọbìnrin yẹn ọmọ dáadáa ni pé ọkọ ẹ̀ ti máa ń nà pé tó máa sáwá pé even nígbà míì àwọn máa ń lọ nílé wọn láti lọ dá sí pé dáàdì lágbájá ó ti tó kí ló dé wọn ní fúnra rẹ̀ nínú márùwá tán gbé sí ló ń pariwo tó ń sunkún ẹgbà mi mo ti mo kàn ní kí n fi halẹ̀ mọ́nì mo kàn ní kí n fi halẹ̀ mọ́nì àwọn nǹkan tí àwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn torí pé ńgbà míì tí wọ́n bá yàgò fúnra wọn gan ó ṣeé ṣe kán ráṣìṣe ara wọn pé mi ní sùúrù tó báyìí mi ń ṣe eléyìí tó báyìí mi
kò sí ẹni náà ṣe nígbà mi gan mo máa ń jókòó pé ládùúrú wàhálà tá a ṣe lọ́jọ́ ìyàwó lọ́jọ́ wedding mo raṣọ a lot of things àwọn èèyàn máa ń fi ṣe yẹ̀yẹ́ lórí kinní but ó máa make sense ẹ máa rí pé ẹnìkan mo ra tẹ́ bá ti mọ̀ pé ẹ ní jẹ́ kó ẹ má gbà ṣẹ́ bí màkà rẹ̀ rìn but later máa wò pé ẹni yìí òun náà dẹ̀ fẹ́ kó work ni o dára ways tó ń kálukú fi ń dá sí society ó lè jọ bí àwàdà lójú ẹlòmíì ṣùgbọ́n ẹlòmíì á wò pé ìjọ tá a fi sílẹ̀ ó ní nǹkan tó yẹ ká lọ ṣe ẹbí ọkọ wá àwọn ọ̀rẹ́ ẹbí ìyàwó gbogbo ẹ̀ á wá kò séèyàn náà tó máa go into marriage táwa wò pé gbogbo ẹ̀ náà pátápátá àwa rírú ẹ̀rí ó wá pé mi jù ó pẹ́ mi àrírú ẹ̀rí ọdún kan kò séèyàn náà ẹ wo bínú èèyàn ṣe máa ń dùn jọ yẹn ẹ wo ṣùgbọ́n mo kàn máa ń wo pé kí ló dé tó jẹ́ pé ojú tá a ti jọ fi bẹ̀rẹ̀ tá a ti jọ ṣe tá a ti jọ rò mọ́ra wa tẹ́ pé lójijì ó kàn yàbàrà àfẹ́ ríra wa mọ́. kò ń ṣòjijì. ó ti ń rúwé ó ti ń rúgbó bọ̀ díẹ̀díẹ̀. divorce òun á ṣẹlẹ̀ lórí láàárọ̀ kó kàn wá kéèyàn kan jí láàárọ̀ kan pé nù oríṣiríṣi ti máa ṣẹlẹ̀ díẹ̀ tá máa pile up tá máa ṣẹlẹ̀ díẹ̀ tá máa pile. bẹ́ẹ̀ náà ni kéèyàn ní nǹkan tó yẹ kó sọ jáde kẹ bá iron ẹ out kẹ bá wọn solve ẹ kẹ máa ní kó filẹ̀ ọkùnrin ṣerú ẹ ọkùnrin ṣerú ẹ obìnrin ṣerú ẹ rọ in fact pé ẹ kó aṣọ pé kò sí manual fún wedding àìsí manual fún marriage yẹn kò mí ní o lè jẹ́ kémi gba nǹkan tẹ̀yìn máa gbà in fact pé ẹ̀gbọ́n mi gba nǹkan torí personality yín kọ́ ni personality tèmi Ọlọ́run dá wa yàtọ̀ Ọlọ́run dá wa yàtọ̀ ẹ̀gbọ́n mi gba nǹkan ní ọkọ ẹ̀ tó dẹ̀ ní fine kò mí pé tó bá kàn mí máa rárá gbé èmi lèmi òun lòun àbúrò mi ṣe ó mu jẹ kò mí pé tó bá kàn èmi máa survive ẹ̀. bẹ́ẹ̀ni mo fara mọ́ tẹ̀sán. reason tá a ṣe gbọ́dọ̀ máa treat marriage bí general market nìyẹn your marriage is special to you mine is special to me ẹ bá mi treat tèmi bó bá bí mi fúnra mi ṣe rí bí mo bá ṣe fẹ́ kó rí bẹ́yìn bá ṣe fẹ́ kí ti yín rí tó bá ti lè work fún yín with your own system ẹ jẹ́ kó máa lọ tó bá ti lè work fún mi ẹ jẹ́ kí n máa lọ so kò ń ṣe pé àwọn èèyàn kàn dí láàárọ̀ ọjọ́ kan wá láwọn fẹ́ divorce oríṣiríṣi àwọn nǹkan kan ti máa ń ṣẹlẹ̀ lábẹ́ tó yẹ kán ti iron out tí wọ́n iron out kò sẹ́ni tí divorce wò kò sí mo fara mọ́ pé kò sẹ́ni tó wò ẹ jẹ́ adátọ́mìnà à ń padà bọ̀. padà sórí ètò obìnrin ni mí ẹ̀ńtà tíjọ́ ń tàkùrọ̀sọ ní ọ̀dọ̀ mi bíi náà ni abilékọ Saidat olórí ajé olóore wọ́n kó oore tó pọ̀ wá fún wa ní stúdíò ní èní nígbà tí èmi àti tájọ́ sọ̀rọ̀ ní abẹ́ aṣọ àsọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé àwọn ìgbéyàwó kan tó yẹ pé wọn tọ́jọ́ rárá tí ó fi tẹnubodò mo wá fẹ́ wo pé àwọn àjọ yín ẹ̀yin gẹ́gẹ́ bíi tẹ máa ń olùdáninímọ̀ràn ǹjẹ́ a ti rí àwọn àṣeyọrí tẹ́ ẹ ṣe dáadáa tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ẹni wá bí o àbí ọ̀pọ̀lọpọ̀ ibi tá a wá ìwọ́n dẹ̀ bá wa yanjú ẹ̀ ó yá
àjọ máa tún dúró papọ̀ á máa ṣe lọ́kọláya lọ. bẹ́ẹ̀ni àṣeyọrí wà tó já síbi tí gbogbo wa fẹ́ pé kí wọ́n má fira wọn sílẹ̀ kó wà dáadáa. àwọn mí náà dé wà tó yẹ kò sí ní tẹ́lẹ̀ sọ ọlọ́tún á lọ sọ́tún olósì á lọ sósì. majority àwọn tí àṣeyọrí wà fún yẹn àìgbọ́ra wọn yé tó ní pírọ́bílẹ̀mù wọn, kì í ṣe pé wọn marry right. ọ̀rọ̀ wọn ni ò yéra wọn tó àbí kí expectation tún ti pọ̀ jù. ìròyìn òyìnbó yẹn lọ pọ̀ jù tí expectation bá ti pọ̀ jù tí wọ́n bá ti ń wò bí ẹni pé bí marriage ṣe rí ní inú tẹlifíṣàn Hollywood ló máa ṣe rí lójú ayé. ẹ má jà á lọ bẹ̀ yóò máa tá a bá ní a fẹ́ lọ bẹ̀ yẹn àwa ló máa bá wí jù o àwa ni aláìkí ìdàndán mirage nǹkan tí ò rí o kàn pé ṣé bó rí bó ṣe ṣe kíní kan. bá a ṣe torí bó bá wí yẹn náà la ṣe gbọ́dọ̀ mẹ́nu bá ẹja sòtọ̀rọ̀ fúnra wa. no ṣẹ́ṣẹ́ rí marriage ojú ayé ó yàtọ̀ sí ntẹ̀ wo nu calamation ó yàtọ̀ sí social media marriage. n tó bá ṣiṣẹ́ fún wọn nínú ilé ẹ̀ kò ra máa manage kò máa maintain ẹ̀ lọ. téèyàn ò bá ní tó lónìí tó bá ní understanding tó dẹ̀ ní vision tó bá dọ̀la tí ò tó àṣẹkù. òun mọ̀ pàgbára àyàn ò ká iPhone 17 ò ti torí ẹ̀ ń da gbogbo ilé láàmú. èyí oúnjẹ ò gbé sí tébù. ọ̀rẹ́ mi ṣáídà kan ọkọ rẹ̀ ti ra fún o ṣé mi ò wá níra ní o last birthday rẹ̀ mọ́tò bí o náà mọ fi tutù present ní o a máa sùn dáadáa o mi. a gbọ́dọ̀ lè kóra wa níjànú ká mọ̀ pé ayé ojú ayé ó yàtọ̀ sáyé inú tẹlifíṣàn. ṣe bó rí pé ńgbà tí ó fẹ́ jábọ́ ṣe bó rí pọ́kọ ẹ̀ ó fò sójú ọ̀run ó gbé owó ò lè gbé mi. a dẹ̀ gbọ́dọ̀ mọ nǹkan kan wípé manual life oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tó lọ ń kádàrá pé ọmọ 20 ọdún ni ó dé kó gbọ́ngbèdè toll gate lọ́mọ 19 years yóò nǹkan kan ó dà padà yóò sàpadà nǹkan kan ó ṣẹlẹ̀ tí ó dà padà wókè àrẹ̀mọ ẹ má fòkè àrẹ̀mọ wa ṣàpèjúwe o. ọmọ 20 ọdún yẹn kó tó dé kó bọ́lọ̀ ń ṣe ṣọ̀rọ̀ ayé nìyẹn ẹni tọ́lọ́ ń bá ti kádàrá kó dìgbà báyìí kí nǹkan báyìí tó bọ́ sí fún o ní ìdí láti du sẹ́rìn mọ́ lọ́n lọ́wọ́ slow and steady windings. ṣẹ́rí èyí tí mo wá fẹ́ mẹ́nu báyìí lọ́pọ̀ ọgbà mi fẹ́ kó máa jẹ́ nǹkan tó jẹ́ kó jẹ́ ìròrí àwọn tọkọtaya ṣùgbọ́n ní apá bíi tí a wà yìí ó wúwo lórí ẹ̀mí àwọn èèyàn pé wọ́n ti nítorí pé ṣé kò wáyé kó tí ì bímọ ni ọ̀rọ̀ yẹn wọ́n á wá gbé lórí obìnrin wọn tí ẹ̀ kí ń second guess pé tó bá lọ jẹ́ pé ọkọ ní ń kọ́ wọn nílò obìnrin ni o àwọn ẹgbẹ́ rẹ ti ṣe kinní kan pàápàá jùlọ èyí tó jẹ́ pé bíi káwọn tó jẹ́ bíi mọ̀lẹ́bí kán wá kán máa fẹ́ fi ara ní obìnrin yẹn pé kinní kan àbí kán wá gbójú agan ní ẹni tó yẹ ká fìfẹ́ bá lò ká máa tù nínú pé má jẹ́ ń rí ẹ kó rárá o bọ̀ àwa gan láwa jẹ́ dágunró alákìjà ogun tá a máa ní lára ṣé ẹni tá a ní lára ṣérú ẹni yẹn gan ṣé oyún lè dúró sí lára. mo rò pé ní ọ̀pọ̀ ìgbà tí ò bá ń ṣe pé bóyá ó ní medical ẹ̀kíní nínú pé bóyá àwọn méjèèjì ẹ̀jẹ̀ wọn ò kò yẹ ká rí níbi tá a ti sọ pé nítorí pé kò bímọ kó máa lọ. ṣe rí ẹṣẹ olóòtú àti atọ́kùn ṣe rí nǹkan tó sopọ̀ mọ́ ọmọ bíbí nǹkan tó pọ̀ gan-an ó rà dára reason tá a ṣe ń proud pé obìnrin ni wá. bẹ́ẹ̀ ni nǹkan tó sopọ̀ mọ́ ọmọ bíbí pọ̀ gan-an àìdẹ̀gbọ́rọ̀ Ọlọ́run yé tó ló máa jẹ́ kí family kan má bímọ kẹ́ lóbìnrin except àwọn cases tó jẹ́ pé bóyá medically ẹ̀ ti wà satisfied ó ti wà certified pé this woman bóyá she don't have a womb or something tí ò bá dé level yẹn even kó jẹ́ pé infection ni àbí one problem or the other tí ò bá ń ṣe pé kò ní womb she is not at fault torí pé gbogbo nǹkan tó ń ṣe wá láyé kò ń ṣe pé fúnra wa la máa ń fẹ́ kó ṣe wá. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o tọ́lọ́run bàbá ti sọ pé yóò ṣe lágbàjá bẹ́ẹ̀ ni o tó tóbìnrin ò bá tí ì rọmọ bí àbò bí kún ó ṣì ń wá sí ẹ mọ̀ pé all different forms of
àìrọ́mọbí ló wà Bẹ́ẹ̀ni. ní àbí kan a máa wá sí ìlòmí àbí kan á kú àkùdé oríṣiríṣi kọ́lọ́ má dà wà láàmú tí ó bá wà báyẹn support ni wọ́n need kì í ṣobìnrin nìkan ọkùnrin tó ń náà náwó tó ń nára tí kúrò náà tó náà lọ bí nílé ọmọ ọlọ́mọ lọ́sẹ̀ yìí tó ń lọ tọmọ ọlọ́mọ lọ́sẹ̀ tó ń bọ̀ bí a ṣe sọ pé àwọn ọkùnrin ò kì í gbé nǹkan sára tó once in a while ó máa padà wá pé kì í wá ló wá ṣètò mi náà so àtọkọ àtìyàwó support wa náà need kì í ṣe pé ká dénú ọ̀nà lé wọn ká bẹ̀rẹ̀ sí ni máa pariwo lé wọn lórí àgàn ni ọ́ kìnìkan àbí ẹlòmíì náà fámílì ìyàwó ni ó wà pariwo lọ́kọ lórí kí ló dé oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi là ń rí mo fẹ́ rò pé mi gbọ́ tí oríṣiríṣi là ń rí because the burden is always on the ìgbà tó women. yẹ kó menstruate ló bẹ̀rẹ̀ ìgbà tó yẹ kó ṣe gbá ló ṣe kí wá ló dé ẹ lọ wá nǹkan ṣe sọ̀rọ̀ rẹ̀ wọ́n need prayer wọ́n need èébú wọ́n need wàhálà support náà need tẹ́ bá mọ àwọn specialist tẹ̀lé introduce wọn sí even tẹ́ bá buoyant enough ẹ sanwó treatment ẹ jẹ́ kán lọ by the time tó bá rí support lọ́tún lọ́sì mental health tí wọ́n á stable wọn tún ní máa ronú kún tó ń ṣe wọ́n because tó ń ṣe wọ́n gan ti fàyè kán ronú sílẹ̀ ẹ̀yin tó wá dé lónìí ẹ wá kẹgbẹ́ léyàwó lórí ẹ̀yin dé lọ́la ẹ kẹgbẹ́ lọ́kọ lórí tó bá tún dọ̀sẹ̀ tó àwọn méjèèjì inú wọn ò ní dùn inú létí inú ìkan àbí ìkejì ò bá dẹ̀ ti dùn àwọn méjèèjì náà ò ní jọ ṣe àṣepọ̀ tó dáa ara máa kan wọn bí tára bá dẹ̀ ti ń kànyàn kí lẹ expect bàbá gan lè mú aṣọ kó bọ́ta kó lọ́jọ́ mẹ́ta sínú ẹni tọ́jọ́ ń gbénu ilé òdùn gbàyẹn níyàwó rántí pa ẹ̀gbọ́n òun kan ń gbé kó òun fẹ́ lọ ṣe weekend inú ẹ̀ òdùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì dẹ̀ wà tó jẹ́ wípé ó ń bí ọmọ òun I'm a live example ó ń bí ọmọ yẹn bọ̀ èyí tó ń pass through kó tó bí ọmọ yẹn kò ń ṣe kékeré á kú ají padà just because ó fẹ́ bí ọmọ so irú yẹn náà tó bá réyàn sọ̀rọ̀ burúkú síṣẹ́ mọ̀ pé òun náà ò ní tèkè slightly pẹ̀lú èèyàn so gbogbo nǹkan báyìí ọlọ́run ọba ló ní ìrànwọ́ ara wa la dẹ̀ need ẹ jẹ́ ká ṣe dáadáa síra wa if you see someone in problem tó bá rí ẹni yẹn bí ẹni pé tó bá jẹ́ mi ń kọ́ wàá ṣe dáadáa sí tó bá fi rẹ̀ sínú ipò tẹ́ni yẹn wà tó bá jẹ́ mi náà náà ń ṣe báyìí báwo máa ṣe máa fi òòtún ní fi kún ṣòro fún yàn bí wàá ṣe bá gbé díẹ̀ kún bẹ́ẹ̀ yẹn wàá máa wá olóṣèlú jẹ́ pé téèyàn ò bá tí ì rọmọ bí àbí nǹkan kan ájò náà need ẹ ṣáájú wọn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn ṣeré ẹ jẹ́ kọ́ mọ̀ pé they are not alone ọlọ́run sì kẹ́ yorùbá wọn lóríṣiríṣi òwe oríṣiríṣi gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ ní yorùbá wọn lẹ́yìn tó ti tẹ̀ tó worst sí ti ṣẹlẹ̀ sí so wọ́n máa ń láwọn àkàwé ọ̀rọ̀ tí wọ́n á fi yí so irú yẹn ni wọ́n need ká máa ṣe fún wọn instead tá a fi máa wá sọ wọn ní àwọn òwe tó yẹ pé ó máa jẹ́ kí inú wọn tutù á jẹ́ kí wọ́n rí pé èmi nìkan kọ́ irú ẹ̀ ṣẹlẹ̀ sí lágbájá kan lẹ́yìn 50 years tí ó bímọ gbóró àwọn òwe bó ká máa sọ fún wọn ká máa jẹ́ kọ́ mọ̀ pé ayé ò parẹ́ nítorí báwọn ò tí ì rí táwọn ń fẹ́ lọ́dọ̀ lọ àmọ́ pé èèyàn bímọ èèyàn lóyún ẹ̀ ọwọ́ ọlọ́run bá ló wà o ọwọ́ ọlọ́run ló ní ẹ̀ ti gbọ́ ọ ní ọwọ́ ọlọ́run ló wà ká má máa fi ara ìṣọkùnrin ìṣobìnrin tó bá ń dúró ká má máa fara ni wọ́n ká má máa gbójú àgàn sí wọn ìfagbága kan máa ń wá wà tóbìnrin bá bímọ mọ́mì mi ni ó wà mọ́mì ẹni bá níyàwó níyàwó nice ẹ tẹ̀ jẹ́ ká wò mo ti rí oríṣiríṣi táwọn èèyàn máa ń sọ mọ́mì mi ni kó wá ọkọ máa ní mọ́mì òun ni kó wá ìyàwó náà máa wò pé mọ́mì bọ̀ èmi máa ń wò pé kò sí ẹni tó lè mọ̀ ọ́ tọ́ bí ọlọ́mọ torí pé kí ẹ jẹ́ kí n fi irú mi ṣe àpẹẹrẹ tí n bá bímọ mo wà ń vacation ni mọ́mì mi ni yóò dáná yóò fàbọ̀ yóò fọṣọ yóò ṣe gbogbo ẹ̀ mi lè wà comfortable kí ọkọ mi máa ṣe bẹ́ẹ̀ that's the truth màá tún pè wọ́n màá tún rán wọn ṣẹ́ pé mọ́mí sí ó yá gẹ́gẹ́ máa pé báyìí kan ní ìsìnkú wá gbé yín ẹ ra nǹkan báyìí ẹ ra nǹkan báyìí ẹ ra nǹkan báyìí even tí n bá ń ṣe nǹkan ìjọ́ tí mo lọ fa generator wọ́n pariwo lé mi lórí ó ṣàfẹ́ kó bá mi ó fẹ́ pa mí ṣé tó bá rí fóònù cháàjì ṣáyé máa parẹ́ ni kíníkan yàrá ẹ̀ ṣì tutù ṣùgbọ́n èèyàn á máa rò pé bóyá àṣejù àwọn èèyàn yẹn pọ̀ òótọ́ ni ńgbà tó dòru mo bẹ̀rẹ̀ sí ní bleed ọlọ́run ló yọ mí tí mo fà nígbà míì a ní láti mo ti oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ni mo ti gbọ́ táwọn èèyàn kàn máa pè mí ní àwọn tí mo mọ̀ pé tí mọ́mì mi ò bá tètè lè bí ọ̀tá mi á kú o
pé kìnnìkan mi tí ì jẹun mi tí ì ṣe kìnnìkan mi so èmi lèmi á wá rọra lọ sẹ́yìn lọ pé mọ́mì wọn pé ẹ wò ẹ lasẹ̀ lọ sọ́dọ̀ àwọn lágbájá àwọn nǹkan kan wà tó yẹ pé ó ní láti yé wa pé kò sí ìfagagbága ń bẹ ilé ọmọ mi mo wà tí financial capacity àwọn couple tó bá lè gbé kí àwọn ìyá méjèèjì wà tí wọ́n ní space fún why not ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ pé ìyá tó bímọ yẹn ó need support ẹni tó lè at least ó ṣe in the first 41 days mọ́mí mi ò ní sàárè alábìàmọ́ ò tí ì di ẹnu wọn mo ti kọ́kọ́ gbọ́ràn yẹn pé èwo tún lélẹ̀ á ní pé ò lè jáde o sàárè alábìàmọ́ ò tí ì di kí ló fẹ́ rà jẹ́ ń lọ bẹ́ẹ̀ rà wá má kó bá mi má ṣe kíní kan ẹ mọ̀ coupled with pé ẹni tí wọ́n tèmi tẹ̀lé òun ò sí mọ́ and ó dẹ̀ fẹ́ súnmọ́ra wọn sí àsìkò yẹn so ìyẹn máa ń jẹ́ kán fẹ́ give all wọn láti rí pé no you are okay ìdí tí mo ṣe wà ń bí nìyí so I need láti understand pé kò ń ṣọ̀rọ̀ competition pé ilé ọmọ mi ni mo wà èyí nǹkan tí ẹni tó ṣẹ̀ bímọ yẹn tó nílò ẹni tó bá lè fún ló yẹ kó wá so tó bá pé màmá as màmá ọkọ wọn lè why not mo ti láwọn èèyàn tí wọ́n máa sọ pé rárá kí mọ́mí àwọn wọn máa wá ìyá ọkọ náà àwọn ni kó wá mọ́mí àwọn tí wọ́n jókòó mú mọ̀ tẹ fóònù níbọ̀ tí ìyá ọkọ àwọn bá wá bọ́ ṣe ń kúrú bọ́ ṣe ń ga ní màmá which is fair enough ẹni tó bá lè fún obìnrin ní nǹkan tó fẹ́ òun ni kó wá. dókítà bá ń tan ara wa jẹ lókun ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tó gbádùn èlò ọ̀tún ń ṣe. ṣé bọ́ọ̀ ni mo ṣe pẹ̀lú yín sí pé mo lọ mo fi pé mo wà okay mo lọ fa generator. torí pé kò sùn sílẹ̀ lẹ́yìn nǹkan ayọ̀ ló ṣẹlẹ̀ wọ́n ń dunnú wọ́n ń ṣe ọgbẹ́ náà ṣe belief pé. joy yẹn ó máa ń fúnyàn ní strength tí o ò ní pé mo wà okay ṣe bí fúnra mi mo bí ṣe bẹ́ẹ̀ mi ni mo ti ṣe kíní kan ṣe bẹ́ẹ̀ mi mo tún order bàtà online mo tún lọ gbà. tóbìnrin bá ṣẹ̀ṣẹ̀ bímọ tán kódà kó má jẹ́ ìyá ọkọ kó má jẹ́ bàbá ọkọ bá jábùrú ọkọ ló lè wá tó máa wúlò tó máa reduce wàhálà fóbìnrin yẹn ẹni tó bá lè reduce wàhálà ló yẹ kó máa wá for environment tá a wà yìí ilé ọmọ mi ni mo gbọ́dọ̀ lọ ojúṣe mi ni mo gbọ́dọ̀ lọ ṣe ojúṣe mi dẹ̀wà tẹ́ máa débẹ̀ tẹ́ ẹ̀ ní lè ṣe nǹkan kan because ẹni tẹ́ fẹ́ lọ ṣe nǹkan fún gan ò ní lè ran yín. kò ní lè báwo lèyàn ṣe sọ pé ẹ bá ń pọn ẹ bá ń faṣọ oya ọmọ kìíní kan. àwọn tó bá ti jẹ́ wípé ẹni tó lè ránṣẹ́ ni mo ṣe ní tó bá jábúrò gan lówó rẹ̀ mi ṣe bẹ́ẹ̀ fáwọn ẹ̀gbọ́n tèmi dáadáa tó bá jábúrò èmi náà ṣe dáadáa ẹ jẹ́ kó máa bọ̀ kó ṣiṣẹ́ yẹn black and white kí gbogbo nǹkan tó fẹ́ padà bọ̀ sípò lára ẹni tó bímọ kó fi lè padà bọ̀ sípò lásìkò kò tó yẹ ká máa jà sí kò tó rárá nítorí pé à ń sọ̀rọ̀ ẹ̀mí méjì àbí jù bẹ́ẹ̀ lọ ń gbà mí so ẹni tó bá lè fìlì gáàpù yẹn òun ni kó wá kò sẹ́ni tí ò lè wá tí agbára tọkọtìyàwó bá dẹ̀ gbé kí gbogbo àgbáyé wá kán máa bọ̀ kí ìyá lọ́mọ àti ọmọ ẹ̀ kan ti rí support tó nílò nígbà yẹn kí okun àtagbára tó ti pàdánù nígbà tó ìbímọ nǹkan tá a dúró lé lórí nìyẹn àgbẹ̀ nìkan sórí ẹnìkan. olùtọ́jú ẹ̀ ní mí olùbí olùtọ́ ọlọ́ọ̀já olùkọ́ ọlọ́bẹ̀ ọlọ́kà àjẹsára àjẹdàgbà bí ìyá kúrò lẹ́yìn ọmọ ìyá ńlá gbọ́mọ ṣánlẹ̀ mi ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀ mi ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀ èmi ò kí ń ṣàtẹ̀mẹ́rẹ̀ èmi obìnrin. tó ètò obìnrin ni mí náà ti ń darapọ̀ mọ́ láti bí ìṣẹ́jú mélòó kan sí ẹ̀yìn ká tó máa sọ pé ó dijọ́ mẹ́jọ wọ́n máa ń sọ women supporting women ojú wo lẹ fi wò. Women supporting women nǹkan tó dáa ni tí women tó fẹ́ support bá ń ṣe nǹkan tó dáa that is my own principle tó bá jóbìnrin tó bá hùwà tí ò dáa èmi á sọ fún ẹ pé n tó ń ṣe ò dáa tó bá jóbìnrin tó bá ń ṣiṣẹ́ tíṣẹ́ tó ń ṣe bá jẹ́ iṣẹ́ gidi tí mo lè support ẹ ibẹ̀ tèmi ti rí women supporting women ni bọ̀ kí obìnrin hùwà tí ò dáa ìwà tí ó jẹ́ pé society náà kò accept ẹ culture kò accept ẹ norms kò accept ẹ wá sọ fún mi pé women supporting women tí wọ́n wá bá support ara wa níbi ìwà burúkú kí là ń kó àwọn ọmọ so women supporting women definition tèmi tó bá ń ṣe nǹkan tó dáa I will be there for you the moment tó bá ti ṣe tí ò wà well accepted in the society ọ̀rọ̀ women supporting women kan don't have me
we are on same page on that. èmi ò ní tẹ̀lé ẹ lọ o. ẹ̀ ń jẹ́ pé nítorí nísìnyí ayé ti dáyé social media àwọn obìnrin á kàn gbẹ́jọ́ ẹnìkan wá jù lọ ọ̀rọ̀ ọkọ wọn àgbọ́ ti yẹn tí ọkùnrin yẹn side kan ni kíní kan ni wọ́n á máa hide under women supporting women rárá àwọn kankan wà tí a gbọ́dọ̀ fi sọ pé a lè sọ pé nítorí pé ẹni yìí ẹ̀yà mi ni ó ṣe nǹkan tí ò dá mo gbọ́dọ̀ sọ ẹni yìí ẹ̀sìn mi ni ẹ̀yìn ẹni mo wà rárá tó bá ṣe nǹkan tó bá làákà ẹ̀ mu á dúró fún un pé rárá èèyàn wa ni ṣùgbọ́n tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó torí pé ó jẹ́ ẹ̀yà wa ó jẹ́ ẹ̀sìn wa àbí ó jẹ́ nítorí pé àjọ jẹ́ species kan náà ìyẹn ò túmọ̀ sí pé ká wá dúró tì í ká fi máa ẹni tóun àtọ̀rọ̀ jọ da wọ́n pọ̀ ká wá dojú ìjà kẹ́niyẹn láì tẹ̀ gbọ́ ti tẹnu tẹ́niyẹn rárá women supporting women ó dáa èmi náà faramọ́ nígbà tí àwa tá a jẹ́ obìnrin tá a bá ń ṣe nǹkan tó yẹ pé àwọn ẹ̀yin tó kù wa náà ẹ lè mú wa yangàn pé lágbájá ń ṣe nǹkan báyìí ó káre kò ní kàn ṣe pé ká gbé sórí ẹjọ́ pé nítorí pé ojóbìnrin náà ni tẹ́bá ẹlòmíì àwọn mi ìfẹ́ máa dárúkọ ẹ ti mọ oríṣiríṣi àwọn fashion tó wà lórí social media torí pé kí ló dé tó fi obìnrin ni women supporting women wọn mọ kí ni the impact of that support àti the attitude ẹnìyẹn on the society. Exactly because tábà nísìn tábà sọ pé nǹkan àwọn ọmọ tí wọn tí tó máa wà ní social media àwọn wà ní social media àwọn náà pọ̀ jù bẹ́ẹ̀. mo restrict àwọn ọmọ mi from social media because àwọn age kan wà tí ọmọ gbọ́dọ̀ ti dé tó yẹ pé mental capacity ẹ̀ ti lè gbé kó tó máa wà expose sáwọn nǹkan kan because àwọn èèyàn kan wà sórí social media ẹ kàn máa gbé àwọn òfin àdàmọ̀dì àtọwọ́dá àwọn nǹkan tí ò really bala ká ẹ̀mú yálà nítorí pé ẹ̀ ń fẹ́ engagement ẹ̀ ń fẹ́ comment ẹ̀ ń fẹ́ likes táwọn máa wò tí wọ́n máa wò pé okay it's a normal way of life mọ́mí dẹ̀ sọ pé ká má ṣe kí rárá and inú mi dùn pé mo ṣalábàpàdé obìnrin tó dúró sórí ibi tẹ́mi náà dúró sí lórí ọ̀rọ̀ women supporting women tá a bá ń ṣe nǹkan tó dáa obìnrin ni ẹ obìnrin ni mí ṣùgbọ́n tó bá ń ṣe nǹkan tí ó lòdì sí ìwòye ọmọ ẹ̀dá èèyàn mi ò sí fún ẹ o mi kò sí fún ẹ lápá bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ máa kí àlejò mi abilékọ Saidat olórí ajé olóore pé mo pè yín ẹ wá mo dúpẹ́ gan ni big sis ni lórúkọ Olúbàdàn lẹ́bàdàn mo dúpẹ́ lọ́wọ́ lórúkọ lórúkọ ààrẹ atúlùṣe olóyè Sulaiman Ajeniyi Ajewọlé ẹ ṣé lórúkọ ààrẹ Kọ́lá Olómìdé mo dúpẹ́ lórúkọ Samuel Akíntómiwá ẹ ṣé lórúkọ bàdó ṣà ẹ ṣé títí ìjọ mẹ́jọ tátù máa pàdé lórí ètò obìnrin ni mí ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká máa ṣe ohun àmúyangàn ní gbogbo ibikíbi tá a bá dé àti ní gbogbo ibikíbi tá a bá ti ń hùwà àbí tá a bá ti ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká jẹ́ obìnrin tí ìlú lè fọkàn balẹ̀ pé tí a bá kó ọmọ sábẹ́ rẹ̀ ẹ jẹ́ ká lọ sùn ni títí ìjọ mẹ́jọ tátù fèrè pàdé orúkọ tèmi ni Fèyíṣetàn Hamzat ọmọ wọn nílé tó kí láyẹyẹ tó bá dijọ́ mẹ́jọ ká fi ire pàdé. àbọ̀wá ẹ̀ẹ́dẹ́ mi ò mo fi gbogbo ara jẹun ẹlẹ́dàá mo dúpẹ́ kò sáṣìṣe níṣẹ̀dá mi ẹ̀.